In addition, equally hand over exhibits recovered from the suspect and other items for the command further action, please. Hereby formally hand over the suspect. We have taken over from CP Olopa Ojajuni, DCP Interpol Lagos, the suspect wanted by this command for quite some time now, getting to like 2 years. He committed the crime of murder on the 13th day of July 2023. A young lady, Augusta Osaidion Onwabubo, a female 21 years old, who was a student of. Ẹ kú dédé àkókò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa wo ìkànnì Ajára Màlífà TV, ojú tẹ́ fi ń wò wọ́ ní fọ́ lágbára Ọlọ́run bẹ́ẹ̀ tí tẹ́ fi ń gbọ́ wọ́ nídìí. Àkúníkú sóko wá nǹkan jẹ àní ṣìrìn àní ṣìṣe. Ẹni máa bá ti wá jẹ́ ìṣẹ̀dábọ̀ níjẹ́ àpàdé ẹ̀ o. Àmín ní kẹjẹ́ ká àjọṣe. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ darapọ̀ mọ́ ní ìkànnì Ajára Màlífà TV, ṣe subscribe sí ìkànnì yìí. Ẹ hàn notification button ẹ like, comment ẹ bá wa ṣí àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Ṣé ẹ rántí ọ̀dọ́kùnrin kan eléyìí tí wọ́n pè ní Benjamin Bess Uneye Roko, eléyìí tí wọ́n tún pè ní aka Killer Boy, eléyìí tí wọ́n rọ́wọ́ tó ní Kata. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀, Benjamin jẹ́ ọmọ ọdún 28, eléyìí tó ṣekú pa ọ̀dọ́bìnrin kan eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Augusta, ọmọ ilé ẹ̀kọ́ gíga fásitì, ní ọjọ́ 13 oṣù keje ọdún 2023. Ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ yìí, ọ̀gá ọlọ́pàá ní ẹ̀ka tó ń rí sí ètò ààbò àti ìwà ọ̀daràn orílẹ̀-èdè sí orílẹ̀-èdè àgbáyé, ìyẹn Interpol ní ìpínlẹ̀ Èkó, ìyẹn CP Bode Ojajuni, ó ti ṣe àṣeyọrí lórí ọ̀dọ́kùnrin afurasí apànìyàn tí wọ́n ń pè ní Benjamin. CP Interpol, ìyẹn Bode Ojajuni, ó ti fa Benjamin léléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó lọ́wọ́ lábẹ́ ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Èkó, ìyẹn CP Ọládàrẹ Jimoh. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn dúkìá eléyìí tí wọ́n bá lọ́wọ́ Benjamin Best àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìwé ìrìnnà rẹ̀, ìyẹn ìwé ìrìnnà tó fi jápa nígbà tó ṣekú pa Augusta tán, gbogbo ẹ̀ ni wọ́n gbà tí wọ́n sì kó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó, ìyẹn lónìí ọjọ́ 29 oṣù kẹrin ọdún 2025 fún ìtẹ̀síwájú iṣẹ́ ìwádìí àti ìfiojú ba ilé ẹjọ́. Benjamin ni wọ́n ní láìpẹ́ láìjìnà wọ́n máa sọ fún àwọn oníròyìn nígbà tí wọ́n bá fi ojú rẹ̀ ba ilé ẹjọ́. Tẹ́ ẹ bá gbàgbé, Benjamin ló jẹ́ wípé wọ́n ní ó pa ọ̀rẹ́bìnrin eléyìí tí a mọ̀ sí Augusta tó jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ gíga fásitì yìí, ìyẹn sí ilé rẹ̀ ní ọjọ́ 13 oṣù keje ọdún 2023. Ẹ jẹ́ kí n fi fọ́nrán yìí lẹ̀kẹ́ láǹfààní láti gbọ́ bí ọ̀rọ̀ náà ṣe lọ, ìyẹn bí CP Interpol, ìyẹn CP Bode Ojajuni, bó ṣe fa gbogbo àwọn ohun ẹ̀rí ètò rí nípa Benjamin fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó. Ẹ má dá fọ́nrán yìí wò, ẹ fi ránṣẹ́ sí ọ̀kan lára àwọn èèyàn yín, nítorí wípé gbogbo abáyìí náà la nílò láti máa ṣera wa létí lóòrèkóòrè. Mo bẹ̀ Ọlọ́run nínú àánú ẹ̀ kó dákun dábọ̀ kó dáàbò bo tèmi ti yín o. Lílọ bíbọ̀ wa kó jẹ́ kó máa jẹ́ ìrọ̀rùn. Ẹni tí ò ṣe kó má sàn ṣe wa. Àwa ní kú sóko wá nǹkan jẹ. Lágbára Ọlọ́run bá ànírìnà ká kó bí ò sì ní kó wá lọ́nà láṣẹ Èdùmàrè. Kí n má fi eléyìí ṣe bí ọ̀rọ̀ ìkìlọ̀ fún gbogbo àwọn ọ̀dọ́bìnrin wa pátápátá wípé a ní láti wà lójúfò ká ṣe sùúrù, torí pé ohun tí ìyá àti bàbá wa tí wọn ò lè fún wa la máa ń fẹ́ káwọn ọ̀dọ́kùnrin yìí kí wọ́n fún eléyìí tí kò sì dáa tó. Fún ìdí èyí, mo rọ̀ gbogbo ọ̀dọ́ tó bá ń wò mí tàbí òbí tó ń wò mí, ẹ pín fáwọn ọmọ yín. Ìbànújẹ́ ò ní ṣọ̀kan tèmi ti yín o láṣẹ Èdùmàrè. Gbogbo ohun tá a fẹ́ lóore lọ́lọ́run nínú àánú ẹ̀ yóò ṣe fún wa. Àní kú sóko wá nǹkan jẹ. Ẹ jẹ́ n ṣojú pò yẹn lẹ̀kẹ́ gbọ́ bọ́rọ̀ náà ṣe jẹ́ lẹ́nu CP Ojajuni àti CP Ọlọ́rundàrẹ Jimoh tó jẹ́ ti ìpínlẹ̀ Èkó. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ darapọ̀ mọ́, ẹ hàn notification button, ẹ subscribe sí ìkànnì yìí, ẹ like, comment, ẹ bá wa share. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. The Commissioner of Police, Lagos State Police Command, the senior officers of the command, Interpol team, the media, and other senior officers present here, on the instruction of the Inspector General of Police, IGP Olukayode Adeolu Egbetokun, NPM, PhD, through the head of Interpol, AIG
Olaolu Adigbite, MFR. I'm here this afternoon to formally hand over a murder suspect, one Benjamin Best, 9 years ago, 28 years, who was extradited from Kata to Nigeria today, 19th April 2025. In addition, I equally hand over exhibits recovered from the suspect and other items for the command further action, please. I hereby formally hand over the suspect, Benjamin Best, Yano Goro, and the last used international passport of Guinea-Conakry and other exhibits to the command for further action, please. On the directive of the Inspector General of Police, IGP Oluka Adeolu, MPM PhD, we have taken over from CP Bode Ojajuni, the CP Interpol Lagos, the suspect wanted by this command for quite some time now, getting to like 2 years. He committed the crime of murder on the 13th day of July 2023. A young lady, Augusta Osaidion Onwabubo, a female 21 years old, who was a student of a university. At that point in time, it was murdered in the suspect's residence. The suspect killed this young lady in cold-blooded murder. The investigation has been ongoing till when the suspect escaped this country to another country. So we want to say that we are going to round up investigation into this case and ensure that the suspect has a day in court promptly. The offenses that are leveled against him include murder, fraud, and stealing. We want everybody to know that once you engage in any criminal activities, and no matter where you run to in this world, the Nigerian police force will catch up with you. And this is what has happened. With the collaboration of our colleagues in Interpol and other international organizations, the software have been handed over to us today, and we are going to keep the media informed equally of the outcome of the investigation and the arraignment of the suspect in court. Thank you. Ẹ tẹ́tí sí ìkéde yìí. Ǹjẹ́ èyí náà ti gbọ́ nípa ọ̀nà míì tí a lè gbà rí iná mọ̀nàmọ́ná tí kò kì sí lo epo, ìyẹn ni sólà àti inverter. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n mọyì sólà àti inverter kì í fi ṣeré. Bákan náà, wọ́n mọ̀ pé ó máa ń mú kí owó tí èèyàn ná dínkù lọ́pọ̀lọpọ̀. Ẹ wá gbọ́ o. Thompson Technology Production ti ṣetán láti bá yín ṣe àtòpọ̀ sólà tàbí inverter. Ó wà ní oríṣiríṣi èyí tẹ́ ẹ bá fẹ́. Bí ẹ bá fẹ́ ní ńlá, ó ń bẹ. Bí ẹ sì fẹ́ èyí tó jẹ́ kékeré láti gbé yàrá kan, yàrá méjì, yàrá mẹ́ta, odidi ilé, wọ́n lè tó papọ̀ fún yín ní owó tí ò sì gani lára. Ẹ ṣe kàn sí Thompson Technology Productions. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé 0810 502 0353 0810 502 0353.